tẹ́ ẹ̀ bá tètè ṣe ohun tó tọ́ olúwa yóò dìde ìbínú olúwa fẹ́ wo ẹ̀múra lórílẹ̀‐èdè yìí ẹ̀yà gbàdúrà ó gbàdúrà àwọn ọmọ ọlọ́run gbogbo wa àwa tá a gbọ́kànlé ọlọ́run tá a gbọ́kànlé security kankan ọlọ́run nìkan la gbọ́kànlé olúwa gbà wá ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ tèmi dáadáa o ohun tí ó ṣẹlẹ̀ tí gómìnà òfin nílé dé gómìnà ọ́fíìsì bẹ́ẹ̀ ni ó ń bọ̀ láìpẹ́ tẹ́ ẹ̀ bá ṣe ohun tó yẹ kó ṣe lórílẹ̀‐èdè yìí ohun tí gómìnà òfin nílé dé gómìnà ọ́fíìsì ó ń bọ̀ ẹ lọ kọ́lẹ̀ tí àwọn tí ń lọ tí àwọn tó fẹ́ ṣe áùsì tí òfin nílé kọ́mítì jọ àfi tó kálukú máa du ẹ̀mí rẹ̀ ó ń bọ̀ ẹ tètè lọ gbé ìgbésẹ̀ mo lè ti sọ mẹ́sẹ̀gì kan tipẹ́ nípa orílẹ̀-èdè yìí bàbá Tinubu lórúkọ Jésù olúwa yóò ràn yín lọ́wọ́ ipa ọlọ́run kò ń tán lórí ilẹ̀ ayé nígbà tí ayé sì ń gbé ayé ipò tí ẹ tètè gbé ìgbésẹ̀ tó kàn á ní mo sọ mẹ́sẹ̀gì kan pé kí ló kàn lórílẹ̀-èdè yìí tipẹ́tipẹ́ láti 2020 òun ni pé ẹ̀gbọ́n mo béèrè lọ́wọ́ olúwa pé kí ni yóò jẹ́ solúsàn sí orílẹ̀-èdè olúwa ní ọmọ àfi tí orílẹ̀-èdè yìí bá pín nọ́mbà 1 kejì bí wọn ò bá tí ì pín òun ni pé kí olúkúlùkù ẹ̀yà máa ṣèjọba ara wọn òun olúwa yóò wá padà pé orílẹ̀-èdè yìí fún ara wọn tí ẹ̀ bá ti gbé ìgbésẹ̀ yìí kò sí solúsàn gbogbo àwẹ̀ àtàdúrà olúwa jẹ́ ohun sókè tá à ń gbà yẹn à ń fìgbà wọ́n gbà á kí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kó má bàa di wípé wọ́n máa fi ọ̀pọ̀lọpọ̀ fi wéwu ni ṣùgbọ́n ẹgbẹ́ ìgbésẹ̀ kíákíá báyìí yóò dára fún wa níbi gbogbo tí mẹ́sẹ̀gì yìí bá dé gbogbo ẹni tó fi ránṣẹ́ yóò dára fún ojú òní tí ẹnì kankan Jésù olúwa wa orúkọ mi kò yí padà Apọ́sù Adéníyàn Jùlọ ọmọ aláyọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ 09018431716 mo gbàdúrà mo wí o nítorí ìbásọ̀rọ̀ ohùn olúwa la sọ jáde láti yọ ọ̀pọ̀lọpọ̀ kúrò ní ewu kọ̀ǹfàmù rẹ̀ orúkọ mi nìyẹn láìpẹ́ láì jìnnà ẹ lọ ṣe àtúnṣe kíákíá kí ìbínú olúwa kò ní rú sí wa yóò sì dára fún wa àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú gbogbo ọmọ ọlọ́run kí àlàáfíà ọlọ́run kó máa bá a dó Jésù olúwa wa. ọmọ Yorùbá èyí wà ńlẹ̀ ní kò sí nǹkan ò mo ti gbọ́ bí oyan bàbá wa ní ayé ìjọ ohun tí wọ́n á ní sórí òyò kí la sọ fún yín Pastor Toso is a well known and recognized pastor bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá kan kò sẹ́ tí ò mọ̀ wọ́n ní ọgbà táwọn bí ọlọ́run pé kí ni so ẹgbẹ́ yẹn ká máa jó ká máa yọ̀ ní àwa alágbẹ̀dẹ wa tó ń lu yín lójú kan ó jẹ́ kí ẹ̀yin èèyàn wa mọ̀ pé ó ní ohun tí a rí níbẹ̀ àìmọye pásítọ̀ tí wọ́n ti jáde tó wá sọ the same thing bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ náà tún ti sọ báyìí wípé ọlọ́run ní kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó dissolve ìlú yẹn tàbí kó fún wa ní regional system of government bó tiẹ̀ jẹ́ pé kọ́tà wà fẹ́ kọ́ nìyẹn òmìnira làwa fẹ́ a kú oríire ọmọ Yorùbá mo sọ fún yín mo ní àwọn bàbá wa Professor Banji Akíntóyè Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarí ká ní àárín ẹ mú ẹ kì í ẹran bí òrẹ kọ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin májàsọlá owó babadami kábíyèsí Ọlọ́run kábíyèsí olúwa mi o a sọ fún yín pé Ọlọ́run ló gbé àwọn bàbá yìí dìde àwọn bàbá yìí wọn wá jẹ́ṣẹ́ ra wọn Ọlọ́run ti wá fi wọn gbogbo ayé nísìnyí pé òun lòun gbé ọmọ Adéyẹmọ dìde òun lòun gbé bàbá Professor Banji Akíntóyè dìde ṣèmẹ́gbọ́kọ̀ tí máa ìsọ̀ máa ní ń tọ́ lọ ń sọ fún àwọn wọn sọ pé ń táwọn rò wọn náwọn bí Ọlọ́run pé Ọlọ́run tọ̀ kọ́ mọ̀ bá pariwo atọ́lù yìí kí ni solution wọn náà lọ ń sọ fún àwọn wípé àfi kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá pín ṣe rí pé a ti ṣoríire báyìí
tí n bá kà lé ní 2, 3, 4, 5, 6 àti fẹ́ tó pásítọ̀ 20 tó jáde tó sọ tó dẹ̀ jáwọn pásítọ̀ tí wọ́n ní kìmí nínú ayé. Àwọn míì ti sọ lẹ́nà, àwọn míì sojú abẹ níkò. Now ṣe ti wá rí pé kò sí nǹkan kan ta lè ṣe lẹ́yìn kí aṣọwọ́pọ̀. Bàbá yìí sọ pé òun sọ fọ́lọ́run pé kí ni solution. Wọ́n náà láwọn ní kò sí solution ju pé ká pín lọ, pé tàbí ká kọ́ gba regional kí a wá fi yẹn gba total freedom làwa fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Now ẹ̀yin ènìyàn wa ẹ bẹ̀rẹ̀ sí ní máa táàgì international communities. Ẹ já ká tètè máa pariwo wípé a fẹ́ jáde lábẹ́ ìlú burúkú ìlú tó ń pè ní location 9 yẹn, torí wípé àwa ọmọ Yorùbá ọmọ aládé ni wá, ilẹ̀ Yorùbá ti wà kí àwọn òyìnbó tó ń lálàpá àwọn máa lajú, pàápàá jùlọ àwa tá jẹ́ ọmọ Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà àwa di automatically ẹrú. Gbogbo wa dẹ̀ dákẹ́, gbogbo àwọn àgbààgbà tó jẹ́ kí wọ́n dìde náà Ọlọ́run ti ní kí wọ́n nù wọ́n báyìí pé tí àwọn gómìnà tí wọ́n bá tètè ṣe nǹkan tó yẹ kó ṣe, àti bàbá Bọ́lá Ahmed Tinubu wípé gómìnà mi ò ní lè débi, kò ní lè dé ọ́fíìsì mọ́. It's not a threat, èmi kọ́ ni mo sọ, ẹni tó sọ ni mo ṣó ojú ẹ̀ yìí. Bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n náà lọ́n sọ pé tí àwọn gómìnà wa, àwọn house of rep, àwọn gbogbo àwọn political representatives, wọ́n ní tí wọ́n bá tètè gbégbé sí àti pín Nàìjíríà pé n tó máa ṣẹlẹ̀ ní ọdún yìí, president àwa ní bí i 1 million kilometre sí ibi tí ọ́fíìsì ẹ̀ wà. Gómìnà mi kò ní lè dé ọ́fíìsì, president mi ò ní lè dé ọ́fíìsì. Èmi kọ́ mo sọ, Ọlọ́run ló sọ, Ọlọ́run ló gbẹnu bàbá wa yìí sọ. Tá bá wá sọ fún yín pé ẹ̀yin ènìyàn wa, tá bá ti ṣe fídíò ẹ máa pín káàkiri, ẹ máa comment, ẹ máa like, ẹ máa share, kẹ máa subscribe, kẹ máa turn notification bell yín. Ṣe rí pé ó tọ́pẹ́ ó màmá tọ́pẹ́ òré Jésù ó tọ́pẹ́. Ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, kí ni màá fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún àwọn kò tó fún ìyìn rẹ. Ẹ ṣé o Jésù, ẹ ṣé Ọlọ́run Olódùmarè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo tòtò wípé ẹ jẹ́ ẹ̀kẹ́yìn èèyàn wa, ẹ lo opportunity yìí, ẹ lo opportunity fídíò yìí, ẹ lo opportunity ẹ̀ kí ẹ fi bẹ̀rẹ̀ sí ní pariwo pé we want to be out of location 9. Ẹ jẹ́ ká máa kọ sí comment section, because mo sọ kọ́kọ́ fún wa ń gbà kan, mo ní gbogbo nǹkan tẹ̀rí tí à ń ṣe tá à ń gbé sórí social media yìí, àwọn international communities wọ́n ń complain, wọ́n náà ariwo tó ń wá láti inú Nàìjíríà ti pọ̀ jù, pé ariwo tó ń wá ti pọ̀ jù, kó fi wálẹ̀ ká máa lọ. Ọlọ́run fún ara ẹ̀ ti wá rán bàbá wa lẹ́sẹ̀kẹsẹ̀ jáde nísìn. Bàbá ti sọ pé wọ́n ní tí wọ́n bá tètè ṣe the needful, pé àwọn fún ara wọn lọ́mọ wá pín lọ́nà tí ò dáa. Ó sì ń dá báyìí. Àwa dẹ̀ sọ fún ẹ̀yin bàbá wa wípé a sọ fún ẹ̀yin bàbá wa wípé kò sí nǹkan tó dàbí ká gba òmìnira. Nígbàtí àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n bá ń wo pálásì lọ́ọ̀kan tó bá lè débẹ̀, ǹjọ́ bójúmu kí gọ́vnà kó máa wo gọ́vnà sọ ọ́fíìsì báyìí àká àmàrà tọ́lọ́run fẹ́ dá, ṣùgbọ́n ọba alára lọ́lọ́run. Ṣé ti wá rí nísìnyí pé Ọlọ́run ló gbé ọmọ Adéyẹmọ dìde, pé ọmọ Adéyẹmọ ò gbéra ẹ̀ dìde. Àtẹ̀yìn tẹtakété tẹtorí pé Chief Sunday Igboho ló lead movement tẹkẹ̀yìn sí. Nǹkan kan wà tí ò yẹ èèyàn wá. Ẹ mọ̀ pé ẹni tọ́lọ́run bá fi hàn láyé máa rí, èèyàn kì í fira ẹ̀ hàn. Olóyè Sunday Igboho ò fira wọn, wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni. Ẹ̀yin tẹ̀ ń wá cheap popularity kí wọ́n lè sọ pé ẹ wà ń bẹ̀, tẹ̀ ń kó agbádá kiri tí àrí kókó. Ẹni tí Ọlọ́run wá wọn jáde tó ń nu omijé àwa ọmọ Yorùbá
tó nu omijé wa nù òun lẹ́tú ń fojoojúmọ́ lépa ẹ̀. ta ní gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá ò bá tí wọ́n bá rọ̀gbà yìí ká tí ó bá ṣe Chief Sunday Igboho. Ọlọ́run ṣe pé ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ máa gbọ́ nǹkan tí màá yìí sọ yìí. À ń sọ fún yín pé ẹ jẹ́ ká tètè máa bá tiwa lọ. Àwọn wèrè yìí wọ́n fẹ́ wá pa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Òun ni màá yìí sọ pé tí a bá tètè pè peacefully pé ọ̀nà tá a máa padà fi pín òní da. Bó tiẹ̀ jẹ́ pé àwa ọmọ Yorùbá a ò ṣetán ogun, a ṣetán jà, a ṣetán kankan, ṣùgbọ́n ẹni tó bá wá ọrọ̀ àgbé, ẹni tó bá lóun fẹ́ wá kógun jà ìran Yorùbá, ẹ lọ máa ní lọ́kàn yín, gbogbo ẹ̀gbọ́n Fúlàní ẹ máa ní lọ́kàn yín wípé tẹ bá gbọ́wọ́kọ́wọ́ ọrọ̀ àgbé yín. Ilẹ̀ Yorùbá ló ń pe bíi bàbá wa kan ṣìṣì ló ń bá yín fà á tí ayé gbogbo yín fẹ́ bàjẹ́ yìí. Ẹ wá imagine kí gbogbo àwọn bàbá wa wá dìde tán pátápátá látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa Aláké, bàbá wa Àwùjalẹ̀, bàbá wa Ewì of Adó, bẹ́ẹ̀ lọ kí gbogbo wa rọ̀gbà yìí Chief Sunday Igboho ká. Ṣé àní bọ́ lóko ẹrú ni? Ẹ̀yin náà ẹ wo ohun táwọn Fúlàní ìfojoojúmọ́ ṣe fún wa, ṣé ohun tó bójú mu ni? Ọmọ Yorùbá mélòó ló lè lọ sílẹ̀ Haúsá kó lọ máa dán nọ́sẹ̀nsì yẹn wò? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n wà nílẹ̀ Haúsá tí wọ́n ti gbá Haúsá dáadáa, wọ́n máa ń claim pa pé Haúsá ni ìyá wọn, pé bàbá wọn ni Yorùbá. Kìmí àti ẹ̀sọ́ pé Haúsá ni ìyá àti bàbá òun just because kò fẹ́ kọ́ ṣọ́ òun pa. Mọyì ọmọ Yorùbá tẹ́mi ẹ̀ ṣòfò ilẹ̀ Haúsá ni. Abẹ́ ti gbàgbé ọ̀rọ̀ Deborah. A dẹ̀ ń sọ fún ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Haúsá, ẹ máa bọ̀ nílé. Ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù, ẹ máa bọ̀ nílé. Kó má jẹ́ pé ẹ̀yin làwọn Haúsá ẹ̀ máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀, because we heard their mission. A mọ̀ pé wọ́n ní mission mi kọjá pé bí sorry not Hausas, the Fulanis ní mission kankan ní Nàìjíríà kọjá wípé kí wọ́n capture gbogbo Nàìjíríà, kọ́ Islamize Nàìjíríà, kọ́ wá sọ gbogbo wa dẹrú. Irú tó ṣe fún wọn nílẹ̀ Haúsá tí àwọn Haúsá gbé birthright wọn tí wọ́n gbé fọlọ́ngbò jẹ, all in the name of religion. À ń sọ fún yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kí ń ṣọ̀rọ̀ religion. Ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbalẹ̀ wa ni, wọ́n fẹ́ sọ wá di ẹni tí ò jẹ́ nǹkan kan mọ́. Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n tètè dìde, bí bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen. Bàbá tó fi ń tọrọ bàbá, ẹ máa bá wa ṣàdúrà fún bàbá yẹn pé kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn gùn. Àná alánà mo wà lọ́dọ̀ wọn, mò ń bá wọn sọ̀rọ̀. Bàbá sọ pé ọmọ mi ẹ̀yin là ń gbà. Mo ní rárá bàbá, àjọ máa gbà ni, ó jọ máa ṣojú wa. Mo sọ statement kan, ohun mi dẹ̀ bọ́ lójú bàbá. Kí ni statement tí mo sọ? Bó mi ṣe bọ́ lójú bàbá Akíntóyè, ọdẹ dì mọ́ mi, tí wọ́n fi ṣàdúrà fún mi, á fẹ́ tó 20 minutes. Ẹ bí gbogbo àwọn tó wà lọ́dọ̀ bàbá tí bàbá fi ń ṣàdúrà fún mi lánàá ní Kòtónú, ó máa fẹ́ lé ní 20 minutes. Wọ́n ní máa bí pé àwọn òwò bẹ́ẹ̀. Kí nìkan tí mo sọ? Mo ní ìgbà tá à ń sọ bàbá ní ẹ̀yìn ni mo fẹ́ gbà fún pé káwọn kọ́ lọ́kọ̀ jẹ́ kó bọ́ sí ní kíákíá kí àwọn kíníkan mi ìfẹ́ fi gbẹnu sọ̀rọ̀. Mo wá ní bàbá gbòògó ti ń jẹ́ tọlọ́run, Ọlọ́run á fún yín ní opportunity láti jẹ́ kó mìnira yẹn kó ṣojú yín. Bàbá ní pé kí ni mo rò débẹ̀? Mo wá ní bàbá because ọ̀rọ̀ yín kò gbọ́dọ̀ dàbí ọ̀rọ̀ Martin Luther. Gbogbo alágbọ́kọ̀ tí Martin Luther sọ, ó ní one day black will rule America, but unfortunately nígbà tí Barack Obama tí a gbọ́ pé ọmọ Kenya tó máa rule America, Martin Luther was not alive. Nígbà tí prophecy yẹn máa ṣẹ, kò ṣojú Martin Luther. Now bàbá Professor Banji Akíntóyè, gbogbo ọmọ Yorùbá ẹ máa ṣàdúrà ní comment section pé bàbá ẹ pẹ́ fún wa, kẹ́ dàgbà ẹ fẹ́ igi jó. Iṣẹ́ ọwọ́ yín, iṣẹ́ tẹ̀lé ń ṣe, Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ láti fojú rí òmìnira ẹ̀, láti bá wa gbé nínú ẹ̀. Ẹ dẹ́ dàgbà ẹ pẹ́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  ẹ gbogbogbogbogbogbogbò nínú àlàáfíà. Gbogbo ti ń jẹ tọ́ àti èmi náà àti bàbá wa olóyè Sunday Igboho
ẹ wo iṣẹ́ ńlá táwọn bàbá yìí ṣe, ẹ rí pé wọ́n ń jíyàn gbé, wọ́n sì gbé wọ́n ṣe rí pé ó reduce díẹ̀ nígbà táwọn tó yẹ kó ṣe the necessary things tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe. À ń sọ fún èèyàn gbogbo wa nílẹ̀ Yorùbá, ẹ pé gbogbo àwa ọmọ yín jọ, ẹ bá wa sọ̀rọ̀. Ṣé ó dìgbà tí àjálù ńlá tí wọ́n sọ yìí, ṣé ó dìgbà tó bá ṣẹlẹ̀ kẹ́yìn bàbá wa tó ẹ̀ṣẹ̀ wá dìde? Ṣé ó dìgbà tí wàhálà ńlá ẹ̀ bá ṣẹlẹ̀ kẹ́ tó wá dìde? Àwa sọ tiwa, ó máa bẹ́tà kẹ́ tètè jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ báyìí. Ẹ mọ̀ pé tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá fọwọ́ sí náà, ohun tó ṣùọ́ ni Yorùbá nation á máa gbà, ṣùgbọ́n ó wá da kó jásìkò tí wọ́n ilá máa gbà kí history wọn lè complete, so that gbogbo ọmọ Yorùbá máa sọ pé àbàbá yẹn jẹ́ pé àwọn èèyàn nífẹ̀ẹ́, at the end of the day òun ló jẹ́ kíkí ní ìbọ̀sì kíákíá. Gbogbo ọmọ Yorùbá ò ní forget ìran yín. Ẹ wo bàbá wa Awólọ́wọ̀, iṣẹ́ tó bàbá Awólọ́wọ̀ ti kú tipẹ́tipẹ́, but kò sọ ọmọ Yorùbá tó máa rí fọ́ọ̀tù bàbá Awólọ́wọ̀ tí ò ní dààmú, àfi ẹni tó bá jẹ́ ọmọ àlè Yorùbá nìkan. Ọmọ tó bí tó jẹ́ ọmọ ọdún 5 ìmí tó bá fi fọ́ọ̀tù bàbá Awólọ́wọ̀ ọ̀hún, a ní bàbá Awólọ́wọ̀, because gbogbo òbí gbogbo ìdílé nílẹ̀ Yorùbá ni wọ́n ti máa ń sọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀. So kò tí pọ̀ jù tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà tó bá lo opportunity tí wọ́n ní gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà, gẹ́gẹ́ bí ọmọ kọ́lẹ̀ Yorùbá, ẹ fi kó àwa èèyàn yín kúrò lóko ẹrú. Ẹ ṣe the same thing tí Buhari ṣe. Buhari kó gbogbo àwọn Fúlàní ẹgbẹ́ tí wọ́n níran, tí wọ́n jẹ́ nǹkan kan, ó lọ kó wọn wá láti inúgbó tí wọ́n ń gbé, ó ní kó máa bọ̀ ní Nàìjíríà, all over Africa, kí gbogbo àwọn Fúlàní máa bọ̀. Wọ́n wọlé lógúnlógún, wọ́n wọlé lọ́gbọ̀nlọ́gbọ̀n. Buhari fún wọn lágbára, ó ṣe gbogbo ẹ̀. Tó bá hùwà tí ò dáa, ẹsẹ̀kẹsẹ̀ IG máa ní kó máa gbébọ̀ ní Àbújá, kìyàn IG ìgbà yẹn. Ẹ wo tú tíṣẹ́ẹ̀tì máa pa. Ó ní fídíò Shettima kan tó leak tó wà pẹ̀lú àwọn Fúlàní kan tó dirun tí wọ́n rí ráhùn báyìí. À ń sọ fún yín, àwọn pípù ohun tí wọ́n pláàni fún wa nílẹ̀ Yorùbá, tábà tètè múra, ogun ò ní kó wa o, ogun ò ní kó wa lágbára Ọlọ́run. Kó má bá wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní jàmàlà, ká máa jẹ wédú, ká máa jẹ oríṣiríṣi nǹkan. Pàápàá jùlọ house to house mobilization ó ṣe kókó this time around. Àwa ti fẹ́ bẹ̀rẹ̀, but torí pé kò tí fi bẹ́ẹ̀ sí much support láti ṣe slow down náà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀, tí màá yan 10 people committee, tí màá fẹ́yàn kọ̀ọ̀kan fi head wọn, 9 people and their coordinator 10. Tá máa dà wọ́n sí gbogbo ìgbèríko tí wọ́n lọ máa ròyìn Yorùbá nation fún wọn ní ọ̀nà tó dáa, so that wọ́n á lè mọ̀ kan tó ń lọ. Àìmọye àwọn tó wà lábúlé tí wọ́n ti mọ̀ pé kankan ń ṣẹlẹ̀, tó yẹ pọ́pọ̀ ń gbórúkọ Sunday Igboho ni, tí wọ́n mọ̀ nǹkan tá à ń jà fún gangan. That is why house to house awareness yẹn ó gbọ́dọ̀ jiná dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ support wa, but torí pé àwọn kan ti balẹ̀ jẹ́ gbà kan, kò jẹ́ kí àwọn èèyàn lè sọ pé àwọn fẹ́ ṣe anything fún wa mọ́. But a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ibi tá à ń lọ kò jìn, ibi tá à ń yá sí ló pọ̀. Now mo máa tún ó jẹ́ kí insert fídíò yẹn ní kẹ́ máa gbọ́ direct, but I'm very very sorry about that. Mo sọ fún yín pé mo need the good gadget. Ìsìn tá tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ rally, mo fẹ́ ra drone. Before that rally, kí n ti get drone tí màá fi máa capture everything. I need the drone, I need the laptop HP Core i5 or Core i7 nìkan ní méjèèjì ni mo need, tó jẹ́ gaming laptop, so tá bá fi stream á make sense. Because tá bá bẹ̀rẹ̀ rally sí, a máa dà àwọn èèyàn síta gbọ́n tó máa record, so kó possible kí èmi wà ní control room tàbí kí n wà bẹ́ẹ̀ pẹ̀lú wọn, kẹ́lò ní wà control room. I need the laptop, I need the air condition,
a ní di standard generator, a ní di table ńlá, àti rẹ́ni ra router fún wa, ìyẹn ìyá wa ìyá ọ̀dọ̀ màmá Málẹ̀, ìyá Málẹ̀ wọ́n ti fún wa lówó tá a máa fi ra router tó jẹ́ wifi. So generator, desktop, HP laptop Core i6 or Core i7 or Core i5, I need it. At a lot of things, àti electronic webcam, àti normal camera fún ara ẹ̀, a fẹ́ máa rà díẹ̀díẹ̀. Tó bá pẹ́ mo ní àwọn gadget yẹn níbàyí, irú fídíò tí mo ń play màá insert ẹ̀ ní, mo dẹ̀ mọ̀ pé èèyàn wa pẹ́ ní fi mí lẹ̀. Àìtí parí prógrámù mo kàn ní kí sáré ju ilé ìwọlé ni fún ẹ̀yin tó lọ́ọ́ bá bùkún fún tẹ̀lé wo pé iṣẹ́ tí máa bí ṣe yìí àfẹ́jẹ́ kó dúró, ẹ support wa financially through bank account wa tó jẹ́ GT Bank 021 41 68 704 021 41 68 704 021 41 68704 GT Bank Sanu Williams Olúwatósìn. Now fún ẹ̀yin tó bá fẹ́ gbé ìpolówó ọjà fún wa tàbí tí ẹ fẹ́ bá wa sọ anything, bóyá ẹ fẹ́ send fídíò tàbí audio kọ̀ọ̀kan tí ẹ fẹ́ play síta tàbí tẹ́ fẹ́ jẹ́ ká gbọ́, àbí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ní area ọ̀dọ̀ yín tàbí ìpolówó ọjà, ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. ẹja lọ́dọ̀ bàbá wa Máyégún. ẹ má gbàgbé àsìkò tá a wà yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o gbọ́dọ̀ dira. ṣèbá gbọ́kàn tí pásítọ̀ mú owó ṣe máa tún play láti bẹ̀rẹ̀, mi play ẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mú kọ́ rárẹ̀ ni. ká lọ́dọ̀ bàbá Máyégún kí ẹ lè ní nọ́mbà wọn lọ́wọ́. Ó yẹ ògbénu omi ríran tẹja ògbólógbé gúngún ní dún tàbàtàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bí ẹni wẹjú aníkúlápó agbọ́sẹsẹ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ni tiẹ̀ ni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni tiẹ̀ ni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mú mi àjò dànù bí gèrè bá mú mi àjò dànù tìlétọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, gbogbo yín lẹ ti gbọ́kàn tí wọ́n sọ nípa bàbá Máyégún. So now mo fẹ́ tú ọ́díò yẹn play fún yín láti torí 3 minutes audio ní 2 minutes ni mo play tẹ́lẹ̀, màá play ẹ̀tọ́ fún wa sí from the beginning. wọ́n mẹ́sẹ̀jì mi tó bá dọ́dọ̀ òfin ránṣẹ́ gbogbo ohun tó lè fa ìjàjà yìí ká lórílẹ̀‐èdè tá a wà yìí Olúwa yóò dáná sun. ẹgbọ́n mi ò kàn ṣàdédé jáde ṣùgbọ́n gbólóhùn ohun tí ó mú kó tilẹ̀kùn mọ́rí kó má lè sí láti jáde lórílẹ̀‐èdè kò ní ṣẹlẹ̀. fi ránṣẹ́ sí èèyàn jẹ́ kó dẹ̀ lọ. mo gbàdúrà gbogbo ẹgbẹ́ wà nípò tó ṣe ipò aláṣẹ, àwọn tẹ̀ ń darí stéètì, pírẹsidẹ́ǹtì ni, gọ́fúnà ni, ẹnìkọ̀ọ̀kan ni, Olúwa yóò dáàbò rẹ̀ bò wá. ṣùgbọ́n mo rọ̀ wá ẹ ṣeun tó tọ́ báyìí. lóòótọ́ lè pé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ tí gómìnà ò ní lè dé gómìnà ọ́fíìsì lọ kọ́lẹ̀. tẹ́ ẹ̀ bá tètè ṣeun tó tọ́ Olúwa yóò dìde. èmi kọ́ mo sọ ṣé ń gbọ́. ẹ múra lórílẹ̀‐èdè yìí ó. bàbá lẹ́sẹ̀ mo gbàdúrà àwọn ọmọ Ọlọ́run gbogbo wa, àwa tá a gbọ́kànlé Ọlọ́run tá a gbọ́kànlé security kankan, Ọlọ́run nìkan la gbọ́kànlé, Olúwa gbà wá. ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ tèmi dáadáa o. ohun tí ó ṣẹlẹ̀ tí gómìnà òfin ní lè dé gómìnà ọ́fíìsì bẹ́ẹ̀ ni ó ń bọ̀ láìpẹ́ tẹ́ ẹ̀ bá ṣe ohun tó yẹ kó ṣe lórílẹ̀‐èdè yìí. kábíyèsí Ọlọ́run. ohun tí gómìnà òfin ní lè dé gómìnà ọ́fíìsì ó ń bọ̀ ẹ lọ kọ́lẹ̀
tí àwọn tí ń lọ tí àwọn tó fẹ́ ṣe áùsì tí òfin nílé kọ́mítì jọ àfi tó kálukú máa du ẹ̀mí rẹ̀ ó ń bọ̀. ṣé ń gbọ́. lọ gbé ìgbésẹ̀. Mo dẹ̀ ti sọ mẹ́sẹ̀gì kan tipẹ́ nípa orílẹ̀-èdè yìí. Bàbá Tinubu lórúkọ Jésù Olúwa yóò ràn yín lọ́wọ́. Ipa Ọlọ́run kò ń tán lórí ilẹ̀ ayé nígbà tí ayé sì ń gbé ayé. Ipò tí ẹ wà ẹ tètè gbé ìgbésẹ̀. Adémọ́sọ mẹ́sẹ̀gì pé kí ló kàn lórílẹ̀-èdè yìí tipẹ́tipẹ́ láti 2020. Òun ni pé ẹ̀gbọ́n mo béèrè lọ́wọ́ Olúwa pé kí ni yóò jẹ́ solúsàn sí orílẹ̀-èdè. Olúwa ní ọmọ àbí tí orílẹ̀-èdè yìí bá pín. ṣé ń gbọ́. Ẹ̀ẹ̀kejì bí wọn ò bá tí ì pín òun ni pé kí olúkúlùkù ẹ̀yà máa ṣèjọba ara wọn. Òun Olúwa yóò wá padà pín orílẹ̀-èdè yìí fún ara wọn. Tí ẹ bá ti gbé ìgbésẹ̀ yìí kò sí solúsàn. Gbogbo àwẹ̀ àtàdúrà Olúwa jẹ́ ó mú sókè tá à ń gbà yẹn à ń fìgbàgbọ́ gbà á kí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kó má bàa di wípé wọ́n máa fi ọ̀pọ̀lọpọ̀ fi wéwu ni. Ṣùgbọ́n ẹ gbé ìgbésẹ̀ kíákíá báyìí yóò dára fún wa. Níbi gbogbo tí mẹ́sẹ̀gì yìí bá dé gbogbo ẹ tó fi ránṣẹ́ yóò dára fún yín. Ojú ò lè jẹ́ nǹkankan. Jésù Olúwa wa. Orúkọ mi kò yí padà. Apọ́sọ Adéníyàn lọ́mọ aláyọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ 0901840. So now gbogbo wa ti rí pọ́ìntì tó ń tí mo fẹ́ ká gbọ́ ń bẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ nìyẹn pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ pé gọ́vnà gan ò ní lè dé gọ́vnọ̀'s office ní ohun táwọn Fúlàní máa fojú everybody but ẹ̀yin bàbá wa ìṣẹ̀lẹ̀ káwọ́ gbéra báyìí tẹ̀sí bẹ́ẹ̀ ni pé kò kàn yín tí gọ́vnà ọba tó dúró lọ́fíìsì kí ni ká sọ fọ́ba ọba tuntun ẹ̀ pààrin àwọn aráàlú ló wà kí ni ká sọ fún baálẹ̀ kí ni ká sọ fún gbogbo àwọn olóyè ìlú. À ń sọ fún yín àwọn Fúlàní wọn ò nífẹ̀ẹ́ yín wọn ò nífẹ̀ẹ́ yín ẹ̀yin lẹ̀ ń tọ́nà wẹ́bí kiri ẹ má jà tọ́nà wẹ́bí mọ́ ẹ má gbàgbé fún ẹ̀yin tẹ́ bá ń wo program wa fúngbà àkọ́kọ́ ẹ bá wa like ẹ share ẹ comment kẹ subscribe kẹ bá wa pín fún gbogbo àwọn èèyàn yín káàkiri kí wọ́n mọ̀ pé Yorùbá nation nìkan lọ́nà àti òtítọ́ àti òdodo Yorùbá nation nìkan la lè gbà tọ́kùn àwa ọmọ Yorùbá máa fi balẹ̀. Now fún ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò yìí tàbí ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ any video tí mo ti upload tí mi tí fún yín tẹ́lẹ̀ mo sọ fún yín pé mo ti create Masbi TV fans group fáwọn fans mi nìkan tẹ́ bá join ibẹ̀ gbogbo ẹni fídíò tí mo máa wá analyse tẹ máa ń rí mo máa ń jù síbẹ̀ fáwọn tó wà bẹ́ẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ ti ń jàǹfààní ẹ̀ báyìí so ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ join Masbi TV fans group mo ní channel orí WhatsApp mo dẹ̀ tún ní group ó kọ́ wà fẹ́yìntẹ̀ jẹ́ olólùfẹ́ mi tí ẹ nífẹ̀ẹ́ sí mi ẹ fẹ́ jẹ́ kájọ máa sọ̀rọ̀ kájọ máa jíròrò tí bá parí program yìí sí màá fi sí comment section tí bá ti ju fídíò yìí lẹ̀ màá fi líǹkì tẹ́ máa click sí comment section tí ẹ ò bá rí pé Masbi TV ló post ẹ má click ẹ kó má lọ já àwọn akálágbèdá kó má lọ hack account yín máa kẹ́ make sure pé orúkọ mi gangan ló send ẹ̀ sí kẹ́dẹ̀ wo dáadáa kẹ́ wo picture kẹ́ wo everything pé ó tally kí ẹ tó click ẹ odò àdúrà kò ní gbé ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ̀yin tí ọlọ́ba bùkún fún kẹ́ fún wa ní super sticker kẹ́ fún wa ní super chat kí ẹ fún wa ní super thanks kẹ́ ṣọ́ọ̀pù fún wa kẹ́ ẹ̀ dẹ̀ tún lè support wa náà financially through àwọn details láti pèsè ẹ̀yìn tí a dẹ̀ tún pè yìí. God bless you all. I love you all. Yorùbá nation no going back. Àṣọ wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security tv fúnra wa a nígbà tí dóde ẹnì kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnì kankan ká fọwọ́ sowọ́pọ̀ ká sọ fún orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè lu because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùsẹ̀ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùsẹ̀ ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà ní lóko sáà ní lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá
bàbá wa lẹ́kìtì wọn náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n wọn á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà wọn á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní oko lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kúrò ní oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kúrò ní gbogbo wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àkọ́kọ́ sọ pé ó kìkì lọ́kàn ìyá mi ni wọ́n lérò bá mi wá sí mo ti wá dé bàlá mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ̀ ní ẹ̀ lọ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n darí fún àwọn àlàfo ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.